A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára dẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò òye ọ̀rọ̀ lórí ìkànnì yìí, ètò tá a ti ń ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ tó bá jáde nínú ìwé ìròyìn ilé wa. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sì bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àbáṣemọ̀ wá bó bá sì jẹyọ nínú ìwé ìròyìn. Níbo la wá ń lọ lénìí? Kí ni àwọn nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò? Lákọ̀ọ́kọ́, a ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, amójú ẹ̀rọ Seyi Makinde, ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ Sátọ̀dé ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí, níbi ayẹyẹ ìkẹyìn òkú kábíyèsí Olubadan tó gbéṣẹ̀ ọba Lékan Balógun, eléyìí tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Kí wá ní ọ̀rọ̀ tí gómìnà Seyi Makinde tó sọ? Ọ̀rọ̀ tó sọ òun náà ni wípé òun gẹ́gẹ́ bí gómìnà àti kábíyèsí ọba Olubadan tó gbéṣẹ̀ ọba Lékan Balógun àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́ pé ní àwọn jọ ṣe àyípadà àtúnṣe sí ìwé àkọsílẹ̀ tó jẹ́ bí ìlànà láti fi yan Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kábíyèsí wa ní àtúnṣe táwọn ṣe sí Olúbàdàn chieftaincy declaration yẹn wípé ló máa fún kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn, ẹni tí àwọn ìgbìmọ̀ Olúbàdàn tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ̀ sórí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí Olúbàdàn 43 nílẹ̀ Ìbàdàn, wípé ìwé òfin yẹn ló máa fún baba láǹfààní láti jẹ́ pé kí òun o gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí òun gbé ọ̀pá àṣẹ àti adé lé baba lórí, ìyẹn Owólabí Ọlákùlẹ́yìn, àtàwọn ọ̀rọ̀ míì tí gómìnà ti sọ. A ṣe àtúpalẹ̀ rẹ̀, a sì ná yẹ́bẹ́yẹ́bẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n sì gbé bí wọ́n sì kọ. Bákan náà, ìròyìn jáde wípé àwọn agbófinró ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò míì nílùú Àbújá àti ní ìpínlẹ̀ Kaduna pé wọ́n dọdẹ àwọn ògbóǹtarìgì ògbójú gbóyà ajínigbé ajínipa ajínigbowó ní ìlú Àbújá tó fi mọ́ ìlú Kaduna, tí ọwọ́ sì bà àwọn 4. A ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀, a sì mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe pé lórí ètò náà ní láṣẹ Èdùmàrè. Bákan náà, ìròyìn kan jáde nípa arábìnrin tí ó jẹ́ amúlùúdùn, ìyẹn Níkẹ́, wípé ó jáde láyé lẹ́yìn tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára kan, Abíọ́lá Adébáyọ̀.
kí wá ló ṣokùnfà ikú arábìnrin yìí, báwo ló ṣe jẹ́, báwo ló ṣe lọ, a mú wá fún yín ìwé ìròyìn bó ṣe kọ. Ẹ kú kalẹ̀, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ, ìlú kábíyèsí aláìlúwà ọba Taofik Iyèọlá Àkàndé mọ̀rẹ́nigbadé oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí. Kádépẹ́ lórí o, kí bàtà kọ́pẹ́ lẹ́sẹ̀, kásẹ̀ kọ́pẹ́ lẹ́nu. Káwá tó tẹ̀síwájú lórí ètò, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí kẹ́lẹ́ mọ́ láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti wá sórí ìkànnì yìí. Bákan náà, ẹ bá ní pín, ẹ bá ní share prógrámù yìí kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà, kó lè débi tí ó yẹ kó dé. Ẹ má tí ì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Ó ta social media. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lighting wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Ó ta social media níbikíbi. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé ó sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹyìn òkú tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe fún ọba Olúbàdàn tó gbéṣẹ̀, ọba Mahood Lékan Balógun, ní ọjọ́ sátọ̀dé ọjọ́ 8 oṣù kẹfà ọdún tá a wà yìí. Kí wá ní ọ̀rọ̀ tí gómìnà sọ tá a fẹ́ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lé lórí. Gómìnà ní òun gẹ́gẹ́ bí gómìnà, ìyẹn gómìnà Olúwaṣèyí Mákindé àti kábíyèsí Olúbàdàn tó gbéṣẹ̀, ọba Mahood Lékan Balógun, pé ní àwọn jọ ṣe àtúnṣe sí ìwé àkọsílẹ̀ tó jẹ́ bí ìlànà àtẹ̀lé tí wọ́n fi yan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ìyẹn Ìbàdàn Olúbàdàn chieftaincy declaration. Ó ní àwọn ṣe ìgbésẹ̀ yìí léyìí tí àwọn èèyàn rò pé kò lè ṣeé ṣe. Ó láwọn ṣe ìgbésẹ̀ yìí láì ṣẹ̀ṣẹ̀ lọ sí ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wá tẹ̀síwájú, gómìnà Olúwaṣèyí Mákindé ó ní àtúnṣe tí àwọn ṣe sí ìwé ìlànà àtẹ̀lé líyan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn táwọn ṣe yẹn, pé ní ó máa fún ọba Owólabí Ọlákùlẹ́yìn láǹfààní láti jẹ́ pé kí bàbá kí wọ́n bọ́ sórí ìtẹ́, kí wọ́n di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Olúbàdàn 43 nílẹ̀ Ìbàdàn. Gómìnà wa ní ìwé àtúnṣe ìlànà yíyan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn táwọn ṣe àtúnṣe lé lórí yìí, wípé ẹni tí ó bá mọ̀ ó ní kó lọ mọ̀, ẹni tí ó bá tì ní lọ́wọ́ ni kó lọ ní lọ́wọ́, pé kò lè ṣe ìdíwọ́, pé kò sí ìdíwọ́ kankan fún ọba Owólabí Ọlákùlẹ́yìn láti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ó ní lóòótọ́
àti lódodo pé ni òun ti rí ìwé orúkọ tí àwọn ìgbìmọ̀ afọbajẹ ìgbìmọ̀ Olúbàdàn tí wọ́n fọwọ́ sí tí wọ́n fi yan ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lẹ́yìn tí ọba Mahood Lékan Balógun tó gbéṣẹ̀. Ó lóun ti rí òun dẹ̀ ti jẹ́ kán mọ̀ wípé òun ti ríwé náà gbà. Ó ní ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà tára bàbá bá ti mókun, tára ọba Owólabí Ọlákùlẹ́yìn bá ti le dáadáa pé ní ìgbésẹ̀ láti gbadé láti gbọ̀pá àṣẹ ló máa wáyé, ló máa bẹ̀rẹ̀. Ẹ gbọ́, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye onílàákàyè tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa. Ọ̀rọ̀ tí gómìnà sọ yìí pẹ̀lú àwọn awuyewuye tó ti ṣáájú lórí pé bàbá Àgbàoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà ó ń fẹ́ kí àwọn àgbàoyè tí wọ́n gbadé tí wọ́n dọba nílẹ̀ Ìbàdàn tí gómìnà Mákindé tó dé ládé tó sọ dọba pé Àgbàoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó ń fẹ́ kí wọ́n tọwọ́ bọ ìwé àjọsọ kan, àsọyípọ̀ kan kó tó di wípé òun withdraw case pé òun gbẹ́sẹ̀ lé ìwé tóun fi pe àwọn ìgbìmọ̀ àwọn àgbàoyè yìí lẹ́jọ́. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé amúwágbà náà bàbá ń tẹnu mọ́ wípé àníṣe kó tó di pé òun lè withdraw case kúrò nílé ẹjọ́ kóun tó lè gba ìwé yẹn kúrò nílé ẹjọ́ pé òun ò ṣẹjọ́ mọ́. Àwọn àgbàoyè tí wọ́n dọba yìí wọ́n gbọ́dọ̀ tọwọ́ bọ àwọn ìwé àjọsọ kan. Tẹ́ ẹ bá sì rántí pé èmi sọ ó yẹ kí bàbá olóyè Àgbàoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà ó yẹ kán jẹ́ kí àwọn aráàlú gan mọ ohun tí àwọn ń béèrè táwọn ń fẹ́ lọ́wọ́ àwọn àgbàoyè tí wọ́n dọba yìí tí wọ́n fẹ́ kí wọ́n tọwọ́ bọ̀ àjọsọ tí wọ́n fẹ́ kí wọ́n tọwọ́ bọ̀. Ṣùgbọ́n ààrí nígbà náà àmọ́ nípa àjọsọ yẹn. Ohun tá a gbọ́ ẹnu àwọn àgbàoyè tí wọ́n dọba yẹn ni wípé bàbá Àgbàoyè Ràsídì Ládọjà Ọ̀tún Olúbàdàn pé wọ́n fẹ́ kí àwọn máa tẹ̀lé ìlànà fífi ọba Olúbàdàn jẹ nílẹ̀ Ìbàdàn, ìyẹn Olúbàdàn chieftaincy declaration, pé èyí tí àwọn dẹ̀ ti ṣe táwọn ti tọwọ́ bọ̀ ní ìgbà tí ọba tó gbéṣẹ̀ yìí ìyẹn ọba Mahood Lékan Balógun tó fẹ́ bọ́ sórí ìtẹ́ nígbà náà. Ẹnu nǹkan tí à ń gbọ́ lẹ́nu àwọn àgbàoyè tí wọ́n padà dọba yẹn nìyẹn. Kó tó wá di wípé àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn kó tó di wípé wọ́n á pe Àgbàoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti àwọn àgbàoyè tí wọ́n gbadé yìí kó tó di pé wọ́n pè wọ́n pọ̀ kó tó di pé wọ́n bá wọn sọ àjọsọ ọ̀rọ̀ kan kí bàbá tó wá gbà láti lọ withdraw láti lọ gba ìwé yẹn kúrò nílé ẹjọ́ pé àwọn ò ṣẹjọ́ mọ́. Ṣùgbọ́n jẹ́ ká tún mú eléyìí wá kò ju ọ̀rọ̀ tí gómìnà tó sọ lọ o tó sọ ní ọjọ́ sátọ̀dé yẹn níbi ayẹyẹ kẹyìn òkú tí wọ́n ṣe fún ọba Lékan Balógun tó gbéṣẹ̀. Òun ló jẹ́ ká tún mú ọ̀rọ̀ yìí wá pé ṣé omi ò ní tẹ̀yìn ní fàǹfà báyìí, ṣé omi ò ní tẹ̀yìn wọ ìgbín bàbá Àgbàoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà, sómi ò ní tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu. Tó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, yóò ti yé yín, ẹ ti mọ ibi tá à ń bọ̀rọ̀ lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò wípé ìtàn là ń kọ o, ìtàn ò sì ní tán, ìtàn ò sì ní gbàgbé, àfi ká sayé rere káyé ká lè bá a sọ ìtàn rere nípa wa. Ohun táwọn kan ṣe lánàá ó ti dìtàn lénìí à ń sọ gẹ́gẹ́ bí ìtàn.
ohun tí wọ́n ń ṣe tèmi náà ń ṣe yóò padà dìtàn táwọn kan ó padà sọ o. A wà ń bẹ̀ ni a sì ń bẹ̀ mọ́ ni àwọn èèyàn padà sọ yóò padà dìtàn o. Ó sì yẹ ká ṣe nǹkan bó bá sì yẹ kó rí, bó bá sì yẹ kó wà, torí pé ọ̀la ó béèrè bá a bá ṣe sòní sí. Kí ni mo pè é? Ọ̀la ó béèrè bá a bá ṣe sòní sí. Kò ní jù bá ń lọ. Ọ̀rọ̀ mi ó ti yé ẹ̀yin ọlọ́gbọ́n, yóò ti yé ẹ̀yin onímọ̀, yóò ti yé ẹ̀yin olóye. Tẹ́yin náà bá wá ní ohun kan tàbí méjì tẹ́ fẹ́ sọ lérí ọ̀rọ̀ tó jáde lẹ́nu gómìnà Seyi Makinde, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, lérí ìgbésẹ̀ àti ìlànà yíyan Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, fífi ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn jẹ, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì gbé yẹ̀wò. Báyẹ̀ yìí ò sì fẹ́ kó hàn ní gbangba, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp, ẹ bá mi sọ̀rọ̀ pẹ̀lú WhatsApp line tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ bá mi sọ̀rọ̀, ẹ jẹ́ kí n mọ èrò àti òye tiyín, ohun tẹ́ bá ní sọ lórí rẹ̀. Ìyẹn báyẹn. Bákan náà, nínú ìròyìn míì tí a pàjùbà rẹ̀ ní síwájú, a sọ fún yín pé ìròyìn jáde wípé àwọn agbófinró ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì wọ́n ya wọ bùbá àwọn ajínigbé, àwọn ajínipa, àwọn ajínigbowó ní ẹnu ọ̀nà ìloro ìlú Àbújá sí Kaduna, tí wọ́n sì mú àwọn agbóhùntarìgì ògbójúgbóyà ajínigbé 4. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe lọ? Ìwé ìròyìn Punch wọ́n kọ, wọ́n gbé. Ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé, bí ìwé ìròyìn ṣe kọ, ká tó wá ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀. The Federal Capital Territory Police Command, in a joint operation with other security forces, raided the kidnappers' camps on the borders of Abuja on Friday. The command spokesperson, SP Josephine Hade, disclosed this in a statement posted on X on Sunday. The statement read, and I quote, "The operatives of the FCT Police Command, in synergy with the Special Forces of Guards and DSS hunters, in a continued effort against criminality in FCT, on Friday 7, 2024 at about 10 a.m., acting on credible intelligence, stormed some identified kidnappers' camps at Gidan, Godo, and Kweti Forest, Kaduna State, bordering FCT, trailed and arrested 4 suspects: Yahaya Abubakar, 25 years, Muhammadu Muhammad, 32 years of age, Umar Aliyu, 20 years of age, and Nura Abdullah, 32 years of age, also an ex-convict at Kubwa and Suba Hills, respectively. The statement added that the suspects confessed to be members of a notorious bandits syndicate with the name My 1 Million. The My 1 Million gang was said to be responsible for a series of kidnappings and other heinous crimes in FCT and its environs. A shootout was reported to have ensued between the bandits and security operatives, which forced the bandits to flee.
the security operatives also rescued victims who were said to have been reunited with their families, and the illegally erected structures by the kidnappers in all the patrol camps were all decimated. In the statement, the FCT Commissioner of Police CP Bennett Ige lauded the operation's success and urged residents to stay vigilant and report suspicious activities. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ òun náà ni àmúwá fún yín tẹ́yìn náà ti rí tí àmúwá fún yín tẹ́ ti gbọ́ yẹn. Kọ́bẹ̀ Èdùmàrè kó mọ̀ fi sọ rẹ̀ sọ wa kó mọ̀ dáàbò rẹ̀ bò wá kó mọ̀ tú àṣírí àwọn ẹni ibi ní gbogbo ibi tí wọ́n bá fara pamọ́ sí lórílẹ̀‐èdè yìí. Ibi náà ni a ti dánu dúró lórí ètò fún tèmi. Ètò òye ọ̀rọ̀ níkànnì Otasansan TV. Ẹ má gbàgbé láti bá ní ṣíà prógrámù yìí, ẹ bá ní pín sórí àwọn social media platform yín bíi Facebook, X, Instagram, Telegram, TikTok, WhatsApp, YouTube àtàwọn míì tí ẹ bá ń lò kó lè rìn jìnnà kó lè débi tó yẹ kó dé. Bákan náà ẹ tẹ notification bell ìyẹn aago rán mi létí tó wà nísàlẹ̀ program fídíò yìí kẹ́ ẹ lè mọ láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjọ ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú kábíyèsí aláyélúwà ọba Taofik Iyọlá Àkàndé Mọ̀rẹ́nigbadé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Kádé pẹ́ lórí o bàbá kásẹ̀ pẹ́ lẹ́nu kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá ńlá yín kẹ́ ẹ dàgbàdàgbà bí àárọ̀ rọ̀ kẹ́ ẹ fi wú parí kẹ́ ẹ fi èrìjì tóbi. Títí ọ̀la tá a tún pàdé ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn mí kò ní kàn yín láṣẹ Èdùmàrè.